BC, in the 17th century. Kò sí nǹkan kò sí ẹ̀yà kankan tá à ń pè ní Yorùbá, kò sẹ́ni kankan tá à ń pè ní Ìgbò, kò sí ẹ̀yà kankan tá à ń pè ní Haúsá. Gbogbo wa jọ ń ṣe àṣepọ̀, gbogbo àwa tá a wà ní Situ. Ibi tó ń pè ní Situ ní riverine area ní ẹ̀gbẹ́ Niger yẹn, lẹ́gbẹ̀ẹ́ ní bèbè odò Ọya tí a ti jọ ń ṣe òwò papọ̀ pẹ̀lú àwọn òyìnbó, ibẹ̀ la pè ní Situ. Gbogbo àgbàtà wà ń bẹ̀ yẹn kò sí Yorùbá, kò sí Haúsá, kò sí Ìgbò, nǹkan kan bẹ́ẹ̀ yẹn ìyẹn ò tí exist. Gbogbo àjọ ń ṣàṣepọ̀ ni, but nǹkan tó lè sọ fún wa bóyá Yorùbá ni wá o, bóyá kinní kan ethnicity yẹn nígbà yẹn ìkọ̀ǹkan náà ni, culture wa náà ìkọ̀ǹkan náà ni. Tó bá fẹ́ mọ ọmọ ìyá ẹ̀, culture ló máa júwe fún ẹ. Ìwọ tó wà in diaspora, tó bá fẹ́ mọ ọmọ ìyá ẹ̀ tó jẹ́ Yorùbá, aṣọ tó bá wọ̀ nígbà míì ló máa jẹ́ kó mọ̀ pé Yorùbá lélẹ́yìí. Tó bá wọ aṣọ tó wọ dànsíkí tó wọ kinní tó múra dáadáa, ibẹ̀ ló ti máa mọ̀ wípé Yorùbá lélẹ́yìí. You know, àwọn nǹkan tó máa attract yín together nìyẹn. Haúsá légún, Haúsá ní ìgùnnùkó. Ní ìlú Èkó pàápàá tẹ́ ti rò pé civilization ti dé Èkó tipẹ́tipẹ́, lọ sí Ẹ̀pẹ́tẹ̀dó ń bẹ̀ yẹn, ìgúnnú wà ń bẹ̀, ibẹ̀ ni wọ́n ti ń ṣe ìgúnnú. Haúsá ló ní ìgúnnú, Tápà ló ní ìgúnnú, kò ń ṣe Yorùbá. Ibẹ̀ ló ti máa mọ̀ pé ọmọ ìyá ni wá. We are interwoven, we are interwoven. Tó bá dé Bàrígà, Igbó Ògúnnú wà ń bẹ̀, we are interwoven. Culture wa ló máa sọ pé ọmọ ìyá lèmi àti lágbájá, ọmọ ìyá lèmi àti tàmẹ̀dò. You understand? Mi ò ní pé Haúsá ni ẹ́, ìwọ tó sọ pé o kì í ṣe Haúsá yẹn. Mo sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ Haúsá, kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá ní ayé ìgbà yẹn. Mo dẹ̀ fi wá wé pé tá bá lọ sí mile 12 tá lọ rajà ní ìsìn pàápàá, Haúsá wà ń bẹ̀, Ìgbò wà ń bẹ̀, everybody ló ń tajà ń bẹ̀. Ṣùgbọ́n tá bá débẹ̀, kò ń ṣe èdè Haúsá la fẹ́ sọ, kò ń ṣe èdè Ìgbò la fẹ́ sọ, kò ń ṣe èdè Yorùbá la fẹ́ sọ àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. We have to speak the common market language. Kí ni common market language? Mo fẹ́ ra ṣú ni, èlò ni common language ní in the market. How much? Èlò ni. Tí iná bá wọ̀, wàá rà, wàá gbà lọ́wọ́ ẹ̀, wàá máa lọ. Haúsá tí ò gbọ́ Yorùbá pàápàá, a máa sọ fún ẹ pé it's me 50 naira, it's me 50 naira. O ti gbọ́ nǹkan tó ń sọ, wàá kàn gbé ṣú, wàá mú 50 naira fún, wàá máa lọ ní tiẹ̀. Bó ṣe rí nìyẹn. Ìmọ̀ràn mi fún àwa ọmọ Yorùbá, in the Yoruba nation tí à ń pètèpèrú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run dẹ̀ máa fún wa ní àìpẹ́, òun ni wípé ẹ jẹ́ ká padà sílé, ká pé ọ̀dọ̀fin àti àrò inú wa, ká pè wọ́n papọ̀, ká béèrè lọ́wọ́ àwọn tó ṣẹ̀dá wa pé kí ni orísun wa, kí làṣà wa, kí lẹ̀sìn wa. Ẹ̀sìn Christian kọ́ lẹ̀sìn wa o, ẹ̀sìn Muslim kọ́ lẹ̀sìn wa o. Ṣó ti yé yín? Ẹ̀sìn dẹni yìí kò papọ̀ mọ́ àṣà. Ẹ̀sìn èmi ló wà fún. I'm a bishop ni mí. Èmi ni ẹ̀sìn mi wà fún. Ọlọ́run, communication tèmi láti àárín èmi àti Ọlọ́run ni, kì í ṣe láti fi ran ẹlòmíì. It's within me and God. That is my own conviction. Ṣùgbọ́n àṣà ilẹ̀ wa èmi ò lè kọ̀ sílẹ̀. Bó ṣe wù kí n jẹ́ bishop tó, àṣà ilẹ̀ tiwa mi ì lè kọ̀ sílẹ̀. Nǹkan tó ń ṣe ní orò tí wọ́n ń ṣe ní ìdílé wa mi ò lè kọ̀ sílẹ̀. Orò yẹn gangan làwọn èèyàn wá ní ká kọ̀ nílẹ̀. Ọmọ ọba ni mí lóde Rẹ́mọ. Bàbá mi pàápàá lóde Rẹ́mọ ló kọ́kọ́ jọba òde. Òun la pè ní Oyèbájò. Ọba ní onẹ́rù bí òyìnbó. You understand? That is the culture of my people. Mi ìdẹ̀lẹ̀ kọ orò yẹn sílẹ̀. Nígbà tí bàbá mi
bàbá mi pàápàá tí ó gbéṣẹ̀ mò ń láti nígbà tí a gbé bàbá lọ sílé wọ́n láti dá wa dúró ní ẹnubodè ni pé ọmọ ọba ni ṣùgbọ́n ó yẹ ká ṣe ẹ̀tọ́ tá a máa ṣe ká tó lè gbé wọlé a láti ṣe orò yẹn ń jọ yẹn ká tó lè gbé bàbá wọlé torí bẹ́ẹ̀ ló sọ pé òun fẹ́ sùn tí a bá ṣe lọ́jọ́ yẹn kí n sọ pé bíṣọ̀bù ní mí àbí nǹkan ní jẹ́ ká gbé bàbá yẹn wọlé àwọn example tí mo fẹ́ ká mú nínú ọ̀rọ̀ Yorùbá nation yẹn tẹ bá ní ẹni bá Muslim ṣe tẹ bá ní ẹni bá Christian ṣe ẹni bá kinní kan ṣe nítorí pé wọ́n jẹ́ aláṣà àbílẹ̀ àbí wọ́n jẹ́ kinní àdáyébá ẹ múra yín gan ni o because ẹ bá kọ àṣà yín sílẹ̀ tẹ lọ mú àṣà aláṣà kò nobody will recognize you nobody will recognize your Yorùbá nation fìlà wa ta máa ń dé ta máa tẹ̀ báyìí fìlà abetí ajá dàńṣíkì wa bàbá ní kí náà ń pè é agbádá wa òun ló ń tọ́ka sí àṣà wa oúnjẹ tá à ń jẹ ló ń tọ́ka sí àṣà wa àwa àti Fúlàní à ń jẹ oúnjẹ kan náà Fúlàní ò lè mu gàrí Fúlàní ò ń jẹ̀bà Fúlàní ò ń jàmọ̀là wọ́n lè jẹ túwó tó fara pẹ́ díẹ̀ Fúlàní ò lọ́bẹ̀ tó bá yàtọ̀ sí kúkà wọn ò lọ́bẹ̀ gidi kankan gbogbo àwọn àṣà yẹn ló yàtọ̀ síra wọn ibi tá a ti máa mọ ọmọ Yorùbá gidi nìyẹn nínú oúnjẹ tá à ń jẹ nínú aṣọ wíwọ̀ wa nínú àṣà wa òun ni Yorùbá àwọn tá a pè ní Yorùbá nìyẹn kì í ṣe pé kẹ́nìkan máa lọ sínú forum Yorùbá nation kó máa lóhun ò bá Christian ṣe òun ò bá Muslim ṣe òun Christian máa lóhun ò bá you are just fooling yourself tó bá ń ṣe yẹn o lè ṣe yẹn nǹkan tí à ń pè ní Yorùbá àṣà ni àti èdè wa òun ni à ń pè ní Yorùbá anything apart from that kò ṣe Yorùbá. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.